look at movement too. We are moving forward. Indulgence. Please, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí ká mọ̀ra wa láti wọ́ọ̀dù wọlé tí wà orúkọ yìí. Ward 6, government Mrs. Anatole. Nice meet you. Orúkọ tèmi ní Ṣíjú Adéọlálẹ́kan from Ward 8. Ẹ jẹ́ kó wù wá clear so that. Láti Ward 4. My names are Olanomi Adekone Ambo. I'm the former chairman Ward 9 under Pini. You're welcome. You're welcome. You're welcome. You're welcome. You're welcome. Thank you very much. Thank you. Ó dà pé wọ́n di level. Àwọn obìnrin ti ń pọ̀ ju ọkùnrin lọ sí. 10. Ó dà pé wọ́n yàn pé 10. Ó ti wà lọ́nà. Ok. A máa bá wa nìyẹn. Ok. So a ní láti dúró de wọ́n 10 àbí? náà àdúró dẹ̀ So a máa tẹ̀síwájú nínú ètò tèmi sọ̀rọ̀ ká lè tètè mọ bá ṣe ń lọ but ẹ jẹ́ kí n kọ́kọ́ ní kí àwọn obìnrin kọ́ fúnra wọn látẹ̀wọ́ because I really appreciate it. èmi náà máa bá wọn pàdé wọn yẹn. 1, 2, 3, 4, 5, 6. Okay. Bàbá oníkọ̀kọ́rẹ́ lè mi ìjọba ti fún mi ládírẹ́sì máa fún ní pákéjì kọ́kọ́rẹ́ kí ní kọ̀ọ̀kan sílé yín léni between today and tomorrow. Ọgbẹ́sọ̀. Nígbà tí àwọn obìnrin ṣe ẹni 1, 2, 3, 4, 5, 6 tó fún ọlọ́jọ́ ọkùnrin pọ̀ lóbìnrin lọ. Okay, ẹ fún ọkùnrin náà látẹ̀wọ́. But I appreciate wọn bọ nítorí tẹ́lẹ̀ àníní ju ẹyọ kan méjì lọ but ń sìn àwọn obìnrin ti ń dìde so ẹ jẹ́ kí n fún ọ̀nàrẹ́bù kóòdù láyè kó fún wa ní àdírẹ́sì ẹ̀. Ìjẹ̀bú ló pọ̀ Itesiwaju gbogbo wa mo really appreciate everybody to really take time during the work hour láti wá lórí fún ìfọwọ́ ọ̀rọ̀ ìlú yìí and tó bá lè dá lọ wọn ní ṣe one man side fún kankan ní wa and we will never regret why did I join this way forward say try to pay opportunity ẹ ló appreciate fún fúnda wa ọtúnba abdulfalai ojúlówó ètò ìjọba ọlọ́run àtúbọ̀ bá a máa gbé wọn sókè ní kúṣọ́nà bí èéfín sí èrè Ìjẹ̀bú wa yìí tó bá dé a lè jẹ́ pé a ní àwọn aṣíwájú dáadáa tí a nígbà tó pé àwọn tó dẹ̀ bẹ̀rẹ̀ struggle ìdìbò lọ́wọ́ lọ́jọ́ àtúbọ̀ máa rí pọ̀. Thank you very much. Our own Ọ̀túnba and comrades Bàbá Oníkọ̀kọ́rẹ́ our secretary your days belong sir Ọ̀túnba Bọ̀débẹ́fìdì we know your activities and we know what you have been doing as well to reach you more. God bless. Thank you very much. And in that special of our co-founder, our Ọ̀túnba Dèdè Ọ̀ṣùbọ̀kún, I really appreciate one on his behalf. Ọlọ́run tí bàbá wa ẹ̀wọ̀ my governor is local government ẹ̀ṣingan ẹ̀yin náà ní local government tí tó bá dé ọjọ́ tí innovation àjọ máa ṣe pẹ̀lú àwọn èèyàn nínú and it's what this thing is all about is pé báwo ni àwa tí a jẹ́ Ìjẹ̀bú tí a fi wà left out and if you looking at what is happening presently in Ogun State àwa tí a mọ̀ pé Ìjẹ̀bú wọ́n ti ń fi wá sí
pé time wọn ti Ìjẹ̀bú àwọn Rẹ́mọ ti lò lọ, and which we all know we have a 4th division in Ogun State, but yẹn àsìkò ọ̀rẹ́ ò tí ì tó. But what we now see pé now Ìjẹ̀bú State ti gbogbo ẹ̀ lọ sí ń bọ̀, and when this progress is coming ṣé kò ní ní àwọn àtàmàmọ́ pé this and this is very important, we should put it in a place. So everybody that is here tí wọ́n nominate from each ward, I congratulate you all pẹ̀lú olóríire because for everyone to be here in a consultation wọ́n ṣe ń pé ṣe ni adédèpì I should find this and what is the reputation of this person in this world, what is the reputation and the area that can be delivered, because we need that pé káwa náà wá wà ní opportunity àjẹ àǹfààní pé abẹ́rẹ́ àwọn tó bẹ̀rẹ̀ kíní ní inú local government wa kí a máa rántí àwọn tí a fi sílẹ̀ nílé. So mo nígbàgbọ́ pé 90% àwọn tó dòkú sí ibà there will be a payback leaders to their various wards that are representing here. So inshallah kújà tó lè láì kọ́sí mo kàn fẹ́ bẹ gbogbo wa pé báwo ni a ṣe fẹ́ jọ ṣe, because ẹ̀yin àgbà náà lè ní ọwọ́ kan kò lè gbé ẹrù sórí. So àwọn tó lè jẹ́ fọ́ndà wa wọ́n ti ready láti sponsor activities lórí ọ̀rọ̀ Ìjẹ̀bú in a different aspect. It's not about politics, in a culture, in everything that is concerning this Ijebus, which is the 6 local government. So Ìjẹ̀bú Òde local government ó di ọwọ́ ìjókòó yìí. Èmi ọkọ̀ Yomi as a servant láti lè wọ́n pé across the world àwọn owó ni a mọ̀ pé ó máa ṣe bí a ṣe fẹ́ táwọn èèyàn wa máa lè benefit láti ara wọn tá a bá rán wọn padà sílé. So yẹn ni Egypt president fi wà ní orí ìjókòó. So tá a bá padà sí ward wa tá a bá bẹ̀rẹ̀ local government expo wa gbogbo arrangement way forward ẹ má fi dá mi wípé èmi ni máa fún wa ní nǹkan tá a máa sọ àbí nǹkan tí èmi bá ti sọ ni a fẹ́ ṣe. Ẹ jẹ́ kí a bá lọ padà sílé, let's build the ideas together. How can we do it? What and what that will be needed that well, yes, I'm going to bring it to the table for our leaders to know what we need, to let our people know reasons that it has to be in Ijebu's voice. I think we pay everybody value. So we very carry pay coordinator. Everyone is the leader of this Ijebu local because gbogbo àwọn olè jẹ́ olórílẹ̀ ọmọ Yorùbá kan, so láti lè coordinate ẹ̀. So èmi ni chief servant, I'm not the head. So èmi ni chief servant way forward. So mo bẹ̀ everybody, I wish us the success and I wish us by the grace of Allah and no regret. Why did I give my time to join this? Ọlọ́run ọba gbogbo ìta ti ṣe sẹ́yìn, no matter how it is. About the Ijebu, there's a Labour Party here, there's a PDP here, there's a SDP here, there's every so we are not here for political talk. We are firstly here to talk about how can we develop our Ijebu voice. So that is our first aim. So tó bá wá di ìgbà yẹn táwọn fúnra wa ti lọ ṣe wípé àwọn agbọ́n ti ju gbogbo political party lọ. So wípé àwọn fúnra máa bá padà lọ́gbà àmọ́ bọ́tà fẹ́ ẹ má fi nù wá àmọ́ Ìjẹ̀bú. So I might see if you do so I want so congratulations to everybody. Orúkọ mi ní ìsọ̀lẹ̀ ó ṣe tó mo pàdé orúkọ mi ní ọ̀rọ̀ ẹ̀gbọ́n adéwálé káàsì kóòtù kéèké ìjọba ojú ti là ìyẹn ní báyìí ayé ojú rẹ̀ ti là everything is open so ẹ ṣe gan. ẹ ṣe gan.